tọ̀ bẹ́ẹ̀ ti máa rí o. Eléèpo aláràgbà níyàká aláràgbà níyàká aláràndùkú máa fẹ́ ajẹ́lẹ̀ òdúgbò máa fẹ́ tó ta ló máa fẹ́ ọkọ̀ tó dúró pẹrẹpẹrẹ bí omi ìpẹ́ rẹ̀ gbogbo orí ẹ̀ á tẹ̀ lọ́wọ́ ara yẹn máa nífẹ̀ẹ́ ni o. Oyin lélẹ́yìí kó wọ́n máa dùn ní kòjú kan fún ẹ tó yìí tó yìí. Ààrẹ rò tẹ̀lé sí ọtí. Má jẹ́ kó wọ́n sí ìgbà tó Ààrẹ níbi fún yín fìlà lẹ́nu fún oyè Yeye-Guwa ọmọ Ààrẹ Onakankafo tí gbogbo Yorùbá á dà fún yín lábẹ́ ìlọ́run orí òdì fọ yín ẹ̀dọ̀ ọ̀nàgún ìtẹ́fẹ́ dé fìlà ẹ̀ mọ̀ sí rẹ̀ ẹ̀ mọ̀ sí rẹ̀ ẹ̀ mọ̀ sọ́lá ẹ̀ mọ̀ sí gbogbo nǹkan yín wọ́n máa lọ sókè lágbára náà. Emma, ó ti dá rẹ̀ náà. Ẹ máa ṣe nínú àwọn àwòrán owó tó ti rí. ìdùnnú ògo lórí ògo ayọ̀nú ayọ̀ àwọnú lèyàn. Àwọn ọmọ yẹn alálùbáríkà, àwọn ọmọ yẹn alálùbáríkà, àwọn ọmọ yẹn alálùbáríkà. Ilé yẹn á rójú, ilé yẹn á rójú, aráyè àárín àtọkọ yín ò ní dàrú o. Ẹ̀mí ọkọ yín á gún o. Ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ lórí o. Wọ́n ò ní fòye ibú yín o. Wọ́n á fi yìnyín ni o. Ẹ̀mí gígùn lẹ́ máa fi lò ó pẹ̀lú àlàáfíà lágbára Elédùmarè lágbára àwọn orúmọlẹ̀ Elédùmarè nìyẹn. Ẹ jókòó. Ó yá. I present to Chief Mrs. Ààre Ishola certificate of chieftaincy title. This is to satisfy that the 15th Ààrẹ Onakankafo of Yoruba land, Ìbà Gani Abiodun Ige Adams, do hereby confer the traditional chieftaincy title to you as Yeye-Guwa Ààrẹ Onakankafo of Yoruba land. Today, 13th of January 2025, signed by Ìbà Gani Abiodun Ige Adams, the 15th Ààrẹ Onakankafo of Yoruba land. Congratulations. I will be. Àwọn àpapọ̀ orúmọlẹ̀ Yorùbá fàṣẹ sí, àwọn ẹlẹ́yẹ Yorùbá fàṣẹ sí, Kakanfò irúmọlẹ̀ Kakanfò àfàṣẹ sí, Oòduà afẹ́ wọn nífẹ̀ẹ́, bàbá Oòduà afẹ́ nífẹ̀ẹ́ àfàṣẹ sí, alálẹ̀ Yorùbá fàṣẹ sí o, ìṣẹ̀dálẹ̀ Yorùbá fàṣẹ sí o, àwọn òkú ọ̀run lẹ̀ Yorùbá má fàṣẹ sí o.